fi mí ṣe yẹ̀yẹ́ nígbà tí ọmọ mi kú torí mo ṣe àtìlẹ́yìn fún Tinubu. Rẹ̀mí Surutu ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bí a ṣe ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò ní ọdún 2027 lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀pọ̀ òṣèré tíátà àti èèkàn ìlú ìmọ̀ ló mọ̀ títí kó ara wọn jọ báyìí láti kéde àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu pé kó lọ fún sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn òṣèré yìí ìmọ̀ ló mọ̀ wá níbi ìfilọ́lẹ̀ Èkó 57, ẹgbẹ́ kan tí wọ́n ṣẹ̀dá láti ṣe àtìlẹ́yìn sáà kejì fún ààrẹ Bọ́lá Tinubu. Nínú fọ́nrán tó mọ̀lú síta lórí ayélujára, ọ̀pọ̀ àwọn òṣèré bíi Adams Kẹ́hìndé, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Lẹ́gẹ́ Miami, Yomi Fash, Rẹ̀mí Surutu, Àrẹ̀mú Afọláyan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló mọ̀ péjú síbi ìfilọ́lẹ̀ náà tí wọ́n sì kéde àtìlẹ́yìn wọn fún ààrẹ Bọ́lá Tinubu. Orin à ń bẹ lẹ́yìn rẹ̀ ń làwọn èèyàn yìí mọ̀ mú bọ ẹnu tí wọ́n sì ń na òṣùṣù ọwọ̀ tí ń ṣe àmì ìdámọ̀ ẹgbẹ́ òṣèlú APC sókè. Bákan náà ni àwọn òṣèré tíátà tó mọ̀ péjú síbi ìwọ́de ìta gbangba náà láti ṣe àtìlẹ́yìn fún sáà kejì Tinubu. Wọ́n mọ̀ tó wọ aṣọ àti ẹgbẹ́jọdá tí wọ́n ya àmì fìlà Tinubu sí pẹ̀lú àwọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Gbajúgbajà òṣèré tíátà Rẹ̀mílẹ́kún Oṣòdì, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Rẹ̀mí Surutu, ó mà ti sọ̀rọ̀ síta lórí ohun tó mà là kọjá lásìkò ètò ìdìbò ọdún 2023 nítorí ó ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. Oṣòdì mà sọ èyí lásìkò ìfilọ́lẹ̀ Èkó 57, ẹgbẹ́ kan tó ń pè fún àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu fún sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Oṣòdì ní ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára ìyẹn ló bẹ̀rẹ̀ sí ní nàka àbùkù sí òun lásìkò tí òun pàdánù ọmọ òun tí ń ṣe obìnrin, wípé èyí mà wáyé nítorí òun ń ṣe òṣèlú. Ẹ̀rù kò bà mí, mo ti ń ṣe ìpolongo ìbò fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Àwọn èèyàn ti bú mi lórí ayélujára, wọ́n sọ ọ̀pọ̀ nǹkan sí mi, kódà wọ́n ní aṣíwájú tí mo máa ń tẹ̀lé ìmọ̀ ló mà pa mí lọ́mọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ rádaràda nìyẹn. Nígbà tí mo ń tẹ̀lé Bọ́lá Tinubu, ó ń ṣe dáadáa. Tí o bá wá rò pé Tinubu kò ṣe dáadáa, ìwọ náà fa èèyàn kan kalẹ̀ lágboolé yín, jẹ́ kí ó wá tukọ̀ ìjọba Nàìjíríà fún ọjọ́ kan. Ọ̀rọ̀ yìí ìmọ̀ ló mà ti fa ọ̀pọ̀ àríyànjiyàn lórí ayélujára bí àwọn kan ṣe ń sọ pé àwọn òṣèré tíátà wọ́n ní àǹfààní láti ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni tó bá wù wọ́n. Làwọn kan bu ẹnu àtẹ́lu wípé kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bí aráàlú bó ṣe ń la ọ̀pọ̀ ìnira kọjá lásìkò yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀pọ̀ àwọn òṣèré ìmọ̀ ló mà jáde síta lẹ́yìn ètò ìdìbò ọdún 2023 tó gbé ààrẹ Bọ́lá Tinubu wọlé pé wọ́n kábàámọ̀ pé wọ́n máa ṣe àtìlẹ́yìn fún ìjọba tó wà lóde lásìkò yìí. Lára wọn ni Rónkẹ́ Oṣòdì Òkè, ẹni tó mà bú sẹ́kún gbaragada tó sì ní òun kábàámọ̀ pé òun ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Tinubu. Bákan náà ni àgbà ọ̀jẹ̀ òṣèré Yorùbá Ganiu Nafiu, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Alápinni Òòṣà. Bákan náà kò mà tán síbẹ̀ o, gbajúgbajà òṣèré tíátà míì Ẹ̀bùn Olóyèdé, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ọláìyá Igwe, ó ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà fún bó ṣe lọ sí etí òkun láti lọ gbàdúrà fún àṣeyọrí ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o, àmín.